àmọ́dún ò jìnnà kẹ́ni mọ́ méèbù iṣu jẹ. Ẹ mà kúlé ẹ̀yin aráalé, ẹ kú àmójúbà bàbá lábúlé. Bàbá lábúlé rèé, akọ́mọlówe, arìnmásanwó ẹnu nítorí ìdágìrì ọ̀rọ̀. Òwe Yorùbá tí mo fẹ́ yànnàná ẹ̀ lónìí ńlẹ gbọ́n. Bí Yorùbá bá pòwe wípé àmọ́dún ò jìnnà kẹ́ni má méèbù iṣu jẹ. Kí ni ìtumọ̀ òwe yìí? Ìtumọ̀ rẹ̀, kí ni tá à ń pè ní èèbù iṣu? Ohun tá à ń pè ní èèbù iṣu rèé lójú ìwòran wa yìí. Ohun tá à ń pè ní èèbù iṣu òun rèé. Èèbù iṣu ni èyí tí àgbẹ̀ máa ń tún gbìn lẹ́yìn tí ó bá ti kórè tán. Èyí tí à tún gbìn lára iṣu, òun ni orí iṣu tẹ́ ń wò yìí. Ibi tí à tún gbìn òun rèé ní Yorùbá ń pè ní èèbù iṣu. Àsìkò wo ni Yorùbá máa ń pa òwe yìí? Àsìkò tí Yorùbá máa ń pa òwe yìí ní àsìkò tí Yorùbá bá fẹ́ kí èèyàn kó jẹ àjẹṣẹ́kù. Òwe mìíràn rèé tí Yorùbá tún máa ń pa pé bí onílé bá ti ń fi àparí iṣu han àlejò, ó túmọ̀ sí wípé ilé tó lọ. Ibi tá a pè ní èèbù iṣu yìí, òun náà tún ni Yorùbá ń pè ní àparí iṣu. Nítorí wípé ibi tí à ń pè ní àparí iṣu yìí, òun ni àgbẹ̀ máa ń ṣe àtúngbìn rẹ̀. Òun ni àgbẹ̀ máa ń tún gbìn fún àmọ́dún. Òun náà ni Yorùbá ń pè ní àparí iṣu. Àsìkò wo ni Yorùbá máa ń pa òwe yìí? Àsìkò tí Yorùbá máa ń pa òwe yìí ni pé bí onílé bá ti ń fi àparí iṣu han àlejò, ó túmọ̀ sí pé ilé tó lọ ni. Àsìkò tí Yorùbá máa ń pa òwe náà ni àsìkò tí ẹnìkan tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíì tó ti ń gbé ìgbésẹ̀ láti fi òpin sí ìbáṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì. Nígbà tí ẹnìkejì bá kẹ́fín pé ẹni tí òun bá ní àjọṣepọ̀ tàbí ìbádọ́rẹ̀ẹ́ tóun bá ní ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú, ó ti ń fi àmì han òun láti má jẹ́ kí àjọrìnpọ̀ àwọn kí ó lọ mọ́. Àsìkò yìí ni Yorùbá máa ń lo òwe yìí wípé bí onílé bá ti ń fi àparí iṣu han àlejò, ó túmọ̀ sí wípé ilé tó lọ nù. Yorùbá máa ń lo òwe yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìfura láti má ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí ẹnìkan ní ìbárìnpọ̀ pẹ̀lú rẹ̀ mọ́. Òwe yìí, Yorùbá máa ń lo òwe yìí gẹ́gẹ́ bí òwe ìpínyà